A ṣì wà lórí ìtẹ̀lé inequalities. Mo dúpẹ́ pọ̀ ní ọwọ́ gbogbo àwa tí a fi èsì ìpèníjà eléyìí tá ń wò yìí sọwọ́ sí mi o. Ó ṣe pàtàkì kí n sọ tí èsì rẹ̀ ó jẹ́ o fún àǹfààní àwa tá a ṣe gbìyànjú rẹ̀ tá a gbà tàbí tá a ṣe tó kù díẹ̀ káàtó. Ìbéèrè náà lọ báyìí, ó ní tá bá ní x plus 2 minus divided by x minus 1 less or equal to 3. Ẹ má gbàgbé pé rational expression ni o. Ó wá di rational inequalities torí pé ó ní inequality sign. Ẹ má gbàgbé pé tá bá ní rational expression, ó ní expression tó wà lágbọ́n ní fraction tá ní numerator àti denominator. Mo dẹ̀ ṣàlàyé fún wa nínú fẹ́ràn tó kọjá pé tá bá fẹ́ ṣe irúfẹ́ iṣẹ́ báyìí, òun náà ní pé kí ni o, a kọ́kọ́ mọ̀ rò pé equation wọ́n fún wa kó tó di pàtì ẹ̀ kọ́kọ́ tẹ̀síwájú. Òun náà ní pé a máa wá wo in tí ó mọ̀ sọ expression di 0 value tí ó mọ̀ sọ di 0. Tó bá yẹ pé numerator wa bá jẹ́ 0 àti value tí ó ní jí ó mọ̀ wà undefined torí mo ti mọ̀ pé tó bá fi mú denominator mi tó bá fi jẹ́ 0 màá máa ní undefined. Àwọn value yẹn màá máa ṣe kíni o, màá ṣàfihàn wọn ní number line, màá dẹ̀ fi ṣe kíni o, màá fi mọ àwọn agbègbè tí èsì mi ó wà. Àwa ní irú nǹkan báyìí, ẹ rí pé n tó lè kọ́kọ́ wá sọ́kàn lómìíràn ni pé ṣé n lè sọ pé multiply through by x minus 1 ni. Ẹ lè sọ bẹ́ẹ̀ o ní inequalities. Kí ló dé? Òun náà ni pé x minus 1 yìí ẹ mọ̀ pa àmọ́ bóyá positive àbí negative ni o. A dẹ̀ ti mọ̀ pé tó bá jẹ́ negative, níwọ̀n gbà tí n bá fẹ́ multiply rẹ̀ pẹ̀lú ẹ̀gbẹ́ méjèèjì, sign mi ó mọ̀ ṣe kí ni o, yóò mọ̀ yípo. Ajá sí pé bùkátà láti dára mi láàmú. Nínú tí mo lè ṣe náà ní pé ẹ jẹ́ n gbé arákùnrin àgbẹ̀ yìí kí n gbé wá àpò òsì tó yẹ pé máa fi máa ní kí ni o, máa fi máa ní 0 pátápátá lápá ọ̀tún mi. Òun náà ní pé ilé ọmọ jẹ́ kí ni o, x plus 2 divided by x minus 1 minus 3 less or equal to 0. Ẹ̀kùn tẹ́ bá wá SCM yín bá ṣe máa ń wà, ilé ọmọ fún mi ní kí ni x minus 1 àbí x minus 1 bí o láàmà rí nílé 1 yóò jẹ́ x plus 2 minus 3 1 in x minus 1 x minus 1 greater or equal to 0. Kí lè yóò fún mi x plus 2 minus 3x plus 3x minus 1 less or equal to 0. Ẹ rí pé tí n bá ṣe síwájú sí kí ni ó mọ̀ fún mi o, màá máa ní minus 2x plus 5 divided by x minus 1 less or equal to 0. Ẹ rí pé tẹ́ bá gbàgbé tó bá jẹ́ pé mo bá rò pé expression yìí bá jẹ́ 0 pẹ̀lú in tí wọ́n fún wa bí báyìí, ajá sí pé numerator mi ni ó mọ̀ jẹ́ 0 tó jẹ́ pé kí ni o, 2x plus 5 equals 0. Ṣe pé yóò mọ̀ fún mi ní kí ni o, minus 2x is equal to minus 5, x yóò mọ̀ jẹ́ kí ni o, 5 over 2 tó jẹ́ positive. Ṣùgbọ́n x mi ò ní mọ̀ jẹ́ kí ni o, kò ní mọ̀ jẹ́ 1 torí tí x mi bẹ́ẹ̀ fi lè jẹ́ 1 yóò mọ̀ sọ expression yẹn di undefined. Òun máa ṣe kí ni o, a máa ya number line mi fún, ẹ má gbàgbé positive infinity negative infinity. Ẹ gbé 5 over 2 mi ibi báyìí ni ó wà o. Ṣé open point ni ó mọ̀ jẹ́ ní àbí closed. So yóò abó ṣe jẹ́ closed tó ra ní less or equal to. Ìkọ́tò tó wà ńbẹ̀ náà ni pé a mọ̀ jẹ́ kí ni ó àjọ mọ̀ jẹ́ closed. Bẹ̀tọ́ ẹ pé wọn ò fi ìsíkọ́tò yẹn ṣe tẹ́ pé less than lọ́wọ́ a máa sí point yẹn lẹ̀ ni o. Ṣùgbọ́n wọn kọ́ àtúndé ní 1 bí báyìí o 1. Ṣùgbọ́n wọn mọ̀ jẹ́ kí ni o, yóò mọ̀ jẹ́ open tó rá ti mọ̀ pé ẹ̀sìn wo gbọ́dọ̀ jẹ́ 1. Mo lá máa wà agbègbè tó jẹ́ pé yóò mọ̀ sọ gbogbo expression yìí tí ó mọ̀ sọ di tó kéré sí 0. Ṣé bí báyìí ni àbí bí báyìí àbí bí báyìí? Jẹ́ àyẹ̀wò. Mo lá máa mú nọ́mbà kan, ṣe pé tí bá ní 5 over 2 ó ń ṣe déédé pẹ̀lú bí ké sọ pé ké ní 2.5 àbí? Ṣe pé tẹ́ bá ní 5 over 2 ṣe 2.5 kọ́ ni, ẹ pé 2 mi ó lá máa rí nínú 5 2.5 ni ó fún wa. Ajá sí pé tí bá mú bí 3, jẹ́ mú 3 sí bí báyìí. Ṣe pé 3 times negative 2 yóò mọ̀ fún mi ní negative 6. Negative 6 plus 5 yóò mọ̀ jẹ́ negative àbí? Negative wà ní denominator. Then 3 minus 1 ó jẹ́ positive. Negative divided by positive
yóò mọ̀ jẹ́ negative. Mo ti sọ fún wa pé sign méjì tẹ́ bá multiply sign tó jọra wọn bá minus àti minus jọra wọn tàbí bá divide wọn yóò mọ̀ fún yín positive. So tí tẹ́ bá multiply sign méjì tàbí divide sign méjì tó papọ̀ yóò mọ̀ jẹ́ positive. Ṣùgbọ́n tí wọ́n bá papọ̀ tẹ́ bá multiply wọn tẹ́ dẹ̀ ṣì divide wọn yóò mọ̀ jẹ́ negative. Ọ̀yà ẹja tún mú àwọn tó wà lágbọ́nrin eléyìí náà kápẹ́ bá mú 2 gẹ́gẹ́ bí àpèjúwe iṣẹ́ ìpele yóò tún wá jẹ́ kí ni o -4 + 5 positive. So tí divide by 2 - 1 positive. First divide by positive ajá sí pé yóò mọ̀ jẹ́ positive lágbègbè yìí. Ọ̀yà tí bá tún mú eléyìí ńkọ́ ẹ rí pé 0 wà níbí báyìí o kápẹ́ bá mú 0 láàrin yìí ṣe pé negative infinity to 1 tí bá mú 0 0 times -2 yóò jẹ́ 0 0 + 5 positive 0 - 1 negative positive divided by negative yóò jẹ́ negative ajá sí pé yóò jẹ́ negative. Ibi tí máa wá tó jẹ́ pé yóò mọ sọ expression eléyìí di kíni o di tí ò tó 0 tó jẹ́ negative. Mo sọ pé tá bá ní s greater than 0 òun náà ni pé positive nìyẹn. A ti mọ̀ pé ní number line wa tá bá ní positive number òun náà ní number tó alápá tún 0. Kí làwọn number tó alápá tún 0 1 2 3 4 5 àwọn positive number nìyẹn. Àwọn number olówà ní apá òsì 0 negative 0 so negative 1 negative 2 so ajá sí pé àwọn negative wọn nílé àwọn tí ó jẹ́ agbègbè wa ní ajá sí pé solution mi ọmọ jẹ́ kí ni o minus infinity open ni o minus infinity ẹ má bínú 1 tàbí eléwà jẹ́ kí ni o 5/2 yóò mọ jẹ́ closed tóró kó 5/2 sínú comma infinity eléyà ni tí èsì wọ́n mọ jẹ́ títí máa fi pàdé wa nínú ìtẹ̀lé léyìí tó ń bọ̀. Mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ wa ó dìgbà.